You must only listen to my music. My music is so nice. Papa money, listen to my release. My music is so nice. Hey, give yourself a try. My music will convince you. And the money, give yourself a try. My music will convince you. Yes, sir. One low body, nobody. Back up, my loser. Yes, sir. One lady, do back up, my loser. Wọ́n tó bá gbódù alẹ́ kan òní gbọ́ tí wọ́n mọ̀ tí wọ́n ló máa gbọ́. Tó bá gbódù alẹ́ kan òní gbọ́ tí wọ́n mọ̀ tí wọ́n ló máa gbọ́. Olùkọ́ orí tèmi yàtọ̀ sáwọn olórí dandan dídí. Àwa ò sí nínú olórí rẹ̀gbẹ̀rẹ̀ rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀. Ó ta lẹ́nu jù wọ́n lọ. Ó sì mẹ́kọ̀ọ́ jù wọ́n lọ. Àlùjọ tèmi yàtọ̀ sáwọn olórí dandan dídí o. Àwa ò sí nínú olórí rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀. Tó bá tó bí àtọ̀ sáwọn olórí dàda dídí àwa ò sí nínú olórí rẹ̀ gbẹ̀rẹ̀gbẹ̀. Torí mo nípa ọlọ́run mi mo wá bẹ̀bẹ̀ o má jẹ́ ìrànrìn nù má jẹ́ òfòsì ló gbà nílé ayé ọdún tuntun tí mo wá yé ìrè owó òun ni kó wá mi wá òun ni kó wá mi wá. Ló bá wà. Èní bíbẹ̀. Ọlọ́run mi mo wá bẹ̀bẹ̀ o má jẹ́ ìrànrìn nù nínú ayé má jẹ́ òfòsì ló gbà ọdún tuntun tí mo wá yọ ọlọ́run ìrè owó òun ni kó wá mi wá. Ẹnu ẹja lógbè mójú tọrọ lé ayé bàbá tó dé òun tó fi ń sọ̀rọ̀ ajé mójú tó yá mẹ́rin bàbá ló láti á wọ́n ló yá mẹ́rin bàbá tó dọ́gbẹ́ ó ṣe rí entertainment ó bàbá di àná ọkọ̀ yóò tún dé. Bẹ́ẹ̀ fàsìkò yẹ fi ṣe ètò gbogbo ìgbà. Wọ́n ìdọ́gbẹ́ náà ti kà bá tún dẹ́. Bó ṣe ń ṣe balẹ̀ ètò ló ń ṣe fún nílé. Ó ń ṣe fún ọmọ òǹgbòrò. Ó ń ṣe fún mẹ́kúnnú. Ó ń ṣe fún bọ̀rọ̀ kínní. Ọkọ̀ tàyè tí màmá tó jẹ́ túnde. Ó ṣe gbogbo ìgbà every time ẹ̀rù tọ́gbọ́n náà sì ká bá tún dé. Ìyá òkè yíra ẹ̀ lọ́bẹ̀ afẹ́ni tó bá jẹ́ níbẹ̀ tọpẹ́. Mo dúpẹ́ ìyá mẹ́rẹ̀ wá tún dé. Èmi lọ sí ìlú Kẹ́yà mo lọ ṣiṣẹ́ owó nílùú Kẹ́yà tọpẹ́. Wọ́n tún fún owó ránṣẹ́ sí mi bàbá Túndé ẹ ṣé àdúgbò ìgbà tí mo lọ sílùú France lọ́jọ́ sí o wọ́n tún fún owó ránṣẹ́ sí mi bàbá Tọ́pẹ́ senior wípé kí n ra kọ̀ọ̀kan wálé ẹ lè fẹ́ ṣe shopping ní France o olùgbà ẹ̀ kò sírú eléyìí ó yá mẹ́lẹ̀ ohun àrírí Tọ́pẹ́ gbogbo eléré ló appreciate. Látòrí Jíbọ́lá Pasuma ọ̀gá látòrí Òṣùpá Saheed ọ̀gá látòrí Àlàmú Aláká Adékúnlé o
pẹ̀lú ẹ̀mí sílẹ̀ mi adìo alájẹ àkànní dé sínú ọ̀gá wa o alájẹ àyìnlá akọ́lí tí kébékébé bàbá gbogbo wa. Wo bàbá rí anat wọ́n mú àdálùkọ rẹ́mi sí gbogbo aláǹdúgbọ́sẹ̀ àtòjìrẹ́ kọ́ rẹ̀ sí tó ń jẹ́ táyé àti bàbá mi nírú ló lè o pẹ̀lú múrí mi tọ́da àlàbí àdé àti sinú tó ká wọn rí hàn. ìgbà tó sì lé wọ́n ṣọjọ́ ẹ̀mí fọ́gà mi Òṣùpá Saheed Akóredé ọmọ ńlá. ìgbà tí mo bẹ nílùú kẹyà àtọpẹ wọ́n ṣọjọ́ ẹ̀mí náà ti bàbá Akóredé mandétọ̀ ọ̀gá ríà ẹ̀yin náà lè organize ẹ̀ bí ti lójú ayẹyẹ ọba lọ́la ìdírí àìkímẹ́sà aṣíwájú arólé samboa orí ọmí mi kọ́ èdè o gbogbo àwọn sábẹ́ Òṣùpá Saheed iná wá síbí ara sábẹ́ lèmi náà àgbà sábẹ́ ni wá àwọn ọmọ sábẹ́ kékeré wọ́n organize òyì àmẹ́lọ wọ́n gbọ́ bá níyì. ìyá entertainment and logistics àmọ́ rírì gbogbo nǹkan tẹ́sí ẹ̀rù dandan náà ti ká ẹ̀ ṣe gan o. Tope appreciate bàbá Bátúndé bàbá ti nírú eléyìí yí àmẹ́lò ní Fuji music industry tipẹ́tipẹ́ kò sí olórin tí ó máa ra ohun tó pẹ́ gbogbo wọn pátá náà máa rí ó ṣe wọlé àná bí mi máa mọ̀ pẹ́ yóò gbọ́dọ̀ tó ń kọ Fuji mo gba àfẹ́ tó àti gbáre mú mọ́ ọjọ́ ní ìṣòro gbòòrò ọmọ múrí mi ìtọ́ndà mi alábí bàbá pẹ́ náà ọmọ àlùkò rẹ̀ mi sí ipò gbọ́njẹ́ ọmọ tọ́pẹ́ náà ti ká yóò ṣe wò gbogbo ọ̀nà lóyà lọ́ní tẹ́ẹ̀rí bá tọ́pẹ́ torí kọ́lé dání bàbá Bátúndé ẹ má bọ̀ ọmọ lọ́bì yìí jẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ti ká nìkan máa ṣe lọ torí párùkọ rere ó sàjú wúrà pẹ̀lú fàdákà lọ. Ọlọ́run ọba sọ̀nà mi níre kí má borúkọ bí mi jẹ́. àdì párùkọ rere wọ́n ṣàjú wúrà pẹ̀lú fàdákà lọ. Ọlọ́run ọba sọ̀rọ̀ mi níre kí máa bó orúkọ mi nìjẹ́. àdúgbò ṣe rìkíṣí òṣè fújì yìí mọ́ ọmọ àpò sí òṣè fújì yìí mọ́ dọ́pẹ́. bàbá tọ́lá ní ká ó gẹ̀ẹ́sọ̀ fún gbogbo ẹrù yìí àmẹ́ lọ́mọ Babátúndé. tèmi bá pẹ́ mo ti ń dàgbà ìjọmọdé òun ló lòdì ìlàgbó ilé orin. ẹ farabalẹ̀. bàbá pẹ́ mo ti ń dàgbà ní ìjọmọdé òun ló lòdì ìlàgbó ilé orin. olùrà lábẹ́ àjíbọ́lá kí má tẹríba olùrà Òṣùpá Saheed kí má tẹríba. olùrà lábẹ́ àjíbọ́lá kí má tẹríba olùrà Òṣùpá Saheed kí má tẹríba.
ẹ mọ̀ ní ọ̀gá mi lójú bá mi Saheed. ó sábọ̀ ó mọ̀ ní ọ̀gá mi làlàbí mi Pasuma. ẹ̀gbọ́n mi làwọn méjèèjì torí wọ́n jọ wà náà ni àti pé Fuji mi sì tún ti wà di àtúnbí ìyá ti dàtún kún ọbẹ̀ ti dàtún ṣe o ọmọlé aláyọ̀ ẹ̀jẹ̀ kábàáyọ̀ ní tiwa o ọ̀rọ̀ di káàmù kò má sí ohun tó jọ yẹn dédé ẹ̀yin aláròkà ẹ̀jẹ̀ lọ́ọ̀dẹ̀ sọ́nù yìí ẹ̀jẹ̀ kó lọ bẹ́ẹ̀. lọ́ba ló máa ń bá. ìgbà ìwé lèwe dùn mọ́ ìgbà ìwé lèwe dùn mọ́ káfí gbàgbà tó ẹ̀jẹ̀ káfí ibẹ̀ káfí bára lò ká dọ̀ kan káfí núkan káfí kóra pọ̀ ká dọ̀ rẹ̀ o ká sì ràn lọ́wọ́ fẹ́ni tá a bá mọ̀ pé ó lé ga o tá a bá ṣẹra wa ká mọ̀ dásáàdì káfí ṣe o àwọn àgbà wọn bọ̀ o wọ́n níjà ò lè bímọ rere ìjọ̀gbọ̀n nìkan ni. ó sórí entertainment. ọba àlùbọ̀ Tope Nautical. adúpẹ́ gan-an bàbá Abátúndé. ẹrù tọgbẹ́ náà sì ká bàbá bó tọgbẹ́. ẹ̀yìn tí wọ́n tẹ́ ẹ wá bá a ṣe aládòótù ọgọ́ lórí Esther alùpàríkà alákèrèlé tó dábàá lùdájí nínú ìmí ọtí ọmọ lámì Sunday point one ẹ̀ṣọ́ gbogbo Múṣì àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ alùpùpù jẹ́ kó mọ́ dá mi lọ́la o balẹ̀ tó jẹ́ wá sí ìyóyè ìjà Festus o gbogbo yẹn ṣe campus orílẹ̀-èmọ̀ Cisco ọmọ àdúgbò emir olúwo amúṣọ alájà akudi ìjàmọ ìyá alájẹ ọmọ ẹlẹmí àìsà gbogbo yíyá ladies látọrí president amọ̀pọ̀ mísàsì yóò mọ́mí kún ìmọ̀gbà fún ẹ tó rẹ̀mí oníbà oṣù èèyàn tó pọ̀ olórin bá gbọ́ngbọ́n ò tọ́gbẹ́ rẹ̀mí aláyé ọlọ́rẹ̀ bá mi káwọn jà fún ọtọ́rìtì jà fún. ṣé tuntun ó ní kì í. kábíyèsí ẹ̀ bá mi káwọn jà fún ọtọ́rìtì jà fún. gbọdọ̀ tuntun ni ó máa ṣe. Much appreciated. Rí ló mọ̀ pẹ́. Ìmáàmù tó jẹ́ sẹ́ẹ̀mí wù mí à. Isiaka ẹ̀ ṣeun. Èèyàn rere ṣaláfa mi sẹ̀mí last born ẹ̀ ṣeun. Aláṣẹ Pinseria Travels Lantor. Wọ́n ń kéré lọ sí Mẹ́kà, wọ́n ń kéré lọ sí Múra. bó o bá fẹ́ ṣe tíkẹ́ẹ̀tì lọ sẹ́ni ìwé ẹ̀ wọ́n á bá ẹ kọ́. bó o fẹ́ kọ́ tíkẹ́ẹ̀tì o lọ sẹ́ni ìwé ẹ̀ wọ́n á bá ẹ kọ́. Pinseria Travel and Tours. wọ́n ń kọ́mọ lọ Saudi, wọ́n lọ Mẹ́kà, wọ́n lọ Zumura. Imam tó jẹ sẹ́mi Isiaka o. ẹkọ àdúrà ó ti yí wa. ẹ ṣe kàn yá mẹ́lọ́mà gbogbo tọ́gbẹ́. Ọlọ́run bàbá ṣagbára dọ̀tun. Ọlọ́run bàbá ṣagbára dọ̀tun.